ọpẹ́ ńlá fọlọ́run ọba, àkèké tán sàdánkátà ńlá fún wáídù lókè. À ń bọ́mọ lọ́jọ́ bí òní dúpẹ́ pọ́lọ́run ọba tún ṣọ́ dòní ọjọ́ ìbí ẹ̀. Ó kú ọjọ́ bí òní o. Rahmat Abike MANNAH ọmọ Yakub, arẹwà obìnrin, agúnlẹ́yinjú, eyín fún jowó, ọmọ tó tún níwà tútù bí àdàbà. Bó o ṣe ń lé lọ́dún kan sí lónìí, o ò ní rántí ọjọ́ ìbí banújẹ́, o ò sì ní fọdún èyí ṣàṣemọ lágbára wáídù lókè. Ọlọ́run ò ní pa ó rèwerèwe, o ò ní yàbí kú àgbà láṣẹ elédùà. Rahmat Abike, ṣebí wọ lọ́mọ wọn nílọrin àfànjá, ẹnu dùn juyọ̀, ọmọ ají fi kọ́lámù dá wọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú. Ìlọrin gèrè álímì, ìlú tó tóbi tí ò léegun, ẹ̀sìn léegun wọn, ọkọ̀ lóró bẹ̀. Sàó lọ́tún, amọ̀yọ̀ lósì, ọmọ akéwúgbẹ̀rú, ọmọ àfàdúrà gbọ́rẹ́. Wọ́n èlù lájíkòbí, kéwú ni wọ́n ń ké ńlé baba tó bí ẹ lọ́mọ. Olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n Abdulaziz ló ní kí n máa kí ọ kì ọ́, ó ní kí n wí fún ọ pé kó o dàgbà dògbò. Ọlọ́run ò ní fi ọ́ pàyà lẹ́kùn, kò sì ní fi ẹ́ gbomi lójú baba lágbára wáídù lókè.